nítorí àwọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. Ìjà dé láàrin Mákindé àtàwọn ọmọ Tinubu. Nígbà tí gómìnà Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ ní gbogbo àwọn amòye ti mọ̀ pé ọ̀rọ̀ náà yóò padà di wàhálà ni. Yóò sì di ohun tí òun gómìnà náà àti àwọn èèyàn ààrẹ Bọ́lá Tinubu títí dórí ààrẹ fúnra ẹ̀ pàápàá ń wo ojú ara wọn. Nítorí lóòótọ́ ni gbogbo èèyàn ń yọ̀ tí wọ́n ń jó lórí ọ̀rọ̀ àwọn ọmọléèwé àti àwọn tíṣà ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ tí àwọn sọ́jà àti agbófinró gbogbo gbà padà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. Síbẹ̀ ó ti hàn báyìí pé ọ̀tọ̀ ni ojú tí Mákindé fi ń wo ọ̀rọ̀ náà ní tiẹ̀. Lóòótọ́ ni inú òun náà dùn pé àwọn èèyàn náà jáde nígbèkùn. Kò jọ pé òun fara mọ́ bí àwọn èèyàn ti ń kan sáárá sí àwọn ológun wa àti ìjọba àpapọ̀. Ìbínú kan wà nínú ẹ̀ tí ò tí ì sọ gbogbo ẹ̀ tán, díẹ̀díẹ̀ ló ń bẹ́ kinní náà jáde. Mákindé gbà pé kinní náà ní ọ̀rọ̀ òṣèlú nínú. Kò gbà pé ọwọ́ ìjọba àwọn Tinubu yìí mọ́ sí ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí, nítorí ó ti sọ ẹ́ jáde lọ́jọ́ tí ariwo gba òde pé wọ́n ti rí àwọn èèyàn náà gbà jáde pé lọ́jọ́ tí òun dìkílíà, ìyẹn ọjọ́ tí òun kéde tí òun sì fi ara òun hàn pé òun fẹ́ bá Tinubu dupò ààrẹ Nàìjíríà lọ́dún 2027, ìyẹn ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù karùn-ún ọdún yìí. Ọjọ́ kejì ẹ̀ làwọn afẹ̀míṣòfò lọ sí ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún yìí kan náà, tí wọ́n sì jí àwọn ọmọ ọlọ́mọ gbé, tí wọ́n sì kó gbogbo ìlú àti ìpínlẹ̀ ọ̀hún sínú ìyọnu gidi. Ìtumọ̀ èyí ní ṣókí ni pé Mákindé rò pé nítorí tí òun fẹ́ du ipò ààrẹ ni wọ́n ṣe dẹ àwọn afẹ̀míṣòfò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lè kó wàhálà bá òun. Ọ̀rọ̀ náà ló sì tún tẹ̀síwájú lórí ẹ̀ nígbà tí wọ́n kó àwọn tí wọ́n tú sílẹ̀ náà lọ sí ọ́fíìsì ẹ̀ láti fà wọ́n lé e lọ́wọ́. Lẹ́yìn tí wọ́n ti rí àwọn èèyàn náà gbà jáde ní Igbó Ọba National Park Ọ̀yọ́, báràkì àwọn ológun ní Odógbó nìbàdàn ni wọ́n kó wọn sí. Ọsibítù àwọn ológun tó sì wà níbẹ̀ ni wọ́n ti ń gbà tọ́jú. Lẹ́yìn tí wọ́n ti lo odidi ọjọ́ méjì níbẹ̀, wọ́n kó wọn jáde lọ́jọ́ kẹta, lọ́jọ́ Monday, ọjọ́ Ajé àná òde. Àwọn olórí ogun ní báràkì náà sì gbéra láti lọ fa àwọn àjàbọ́ náà lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́. Torí oníkangun ló nìkangun, bí wọ́n bá sì ń ṣe ìnáwó lágboolé, a máa kángun sẹ́nìkan ju ẹnìkan lọ. Ẹ̀yìn òkú lòkú rè, bàbá ọmọ ló lọ́mọ. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ní àwọn èèyàn náà. Nígbà tó jẹ́ ọ̀dọ̀ wọn ni nǹkan ti ṣẹlẹ̀. Ohun tó jẹ́ káwọn sọ́jà náà kó wọn lọ sọ́dọ̀ gómìnà láti fà wọ́n lé e lọ́wọ́ nìyẹn. Níbi aago 4 kọjá ìṣẹ́jú 10 nírọ̀lẹ́ ni ọ̀gágun Chinedu Nnebeife, olórí àwọn ọ̀wọ́ ológun ńlá Division 2 nìbàdàn dé pẹ̀lú ọkọ̀ oríṣiríṣi, nínú èyí tí wọ́n kó àwọn èèyàn ẹ̀sìn ẹ̀lẹ̀ náà sí, tí wọ́n sì ń kó wọn wọlé tọ̀ gómìnà náà lọ nínú ọ́fíìsì ẹ̀. Bó sì tilẹ̀ jẹ́ pé kò tí ì ju ọjọ́ méjì lọ tí àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí gbà ìtọ́jú, ojú àwọn kan ti wálẹ̀ dáadáa nínú wọn, wọ́n sì jókòó bí ẹni tí àyà ẹ̀ balẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ojú àwọn míín sì wà lọ́nà jíjìn bí ìgbà tí wọ́n sì ń ronú ohun gbogbo tó ṣẹlẹ̀ sí wọn ni. Níbí náà sì ni obìnrin tí gbogbo ayé ti mọ̀ láàrin wọn, principal olùkọ́ àgbà iléèwé gíga community high school ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀, arábìnrin Rachel Fọláwí Àlàmú ti sọ̀rọ̀ láàrin wọn. Kò sí ẹni tó gbọ́rọ̀ lẹ́nu obìnrin náà tí kò lanu béèrè pé irú kí leléyìí Ọlọ́run, nítorí ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n ń ka ìwé ìtàn inú igbó Olódùmarè. Obìnrin náà ní bí wọ́n ti kó àwọn ni wọ́n ń wọ́ àwọn wọ inú jìgúnjìgún igbó lọ. Nínú ìgbẹ́ níbẹ̀ ni wọ́n sì da àwọn sí bíi màálù. Bí òjò ń rọ̀ o, bí òòrùn ń ràn o, lórí àwọn ni gbogbo ẹ̀ ń dálé. Ibẹ̀ làwọn sì wà fún odidi ọjọ́ 64. Arábìnrin Àlàmú ní níṣe ni wọ́n de àwọn ọkùnrin àwọn tí wọ́n sì fi aṣọ bò wọ́n lójú. Obìnrin yìí ní ohun tó ń ba àwọn afẹ̀míṣòfò náà lẹ́rù jù ní ariwo. Wọ́n kórìíra ariwo gan-an nítorí wọ́n rò pé ìyẹn yóò jẹ́ kí àwọn èèyàn mọ ibi tí àwọn wà. Ó ní àwọn ọmọdé ò sì mọ èyí, bí àwọn míì ti gbé jẹ́ nínú wọn, bẹ́ẹ̀ làwọn míì ń sunkún tí wọ́n sì ń pariwo. Tí wọ́n bá sì ti bẹ̀rẹ̀ ariwo báyìí ni wọ́n máa ń he wọ́n, tí wọ́n yóò nà wọ́n, tí wọ́n yóò sì nu aṣọ bò wọ́n lẹ́nu. Àwọn ọmọ méjì tí wọ́n kéré jù nínú wọn náà ni ìyà jẹ jùlọ, ìyẹn Wàlíyá àti Sàlámù. Àwọn kì í yé ké, bí wọ́n bá sì ti ké làwọn afẹ̀míṣòfò náà ń dá sẹ̀ríà fún wọn bí àgbàlagbà. Wọn kì í fojú ọmọ kékeré wò wọ́n rárá. Arábìnrin Àlàmú ní
àwọn tí ìyà burúkú jẹ jù lọ ni àwọn ọkùnrin tó wà láàrin àwọn afẹ̀míṣòfò lérò pé àwọn ọkùnrin yìí lè múra láti sá lọ tàbí kí wọ́n dìtẹ̀ mọ́ àwọn nítorí ẹ̀ ló jẹ́ bí wọ́n ti ṣe mú àwọn báyìí níṣe ni wọ́n de àwọn ọkùnrin yẹn mọ́gi tí wọ́n fi ṣéènì dè wọ́n lẹ́sẹ̀ tí wọ́n wá fi aṣọ dúdú bò wọ́n lójú. Àwọn yẹn kò ríran títí tí àwọn fi jáde. Obìnrin náà ní gbogbo ohun tí wọ́n ń ṣe ni láti dẹ́rù bà àwọn àti ìjọba, torí ìgbà kan wà tí wọ́n ní ìjọba kò ka àwọn sí mọ́, ìjọba ti gbàgbé àwọn. Ìgbà tí àwọn sì jáde làwọn tó mọ̀ pé gbogbo ayé ló wà lẹ́yìn àwọn. Bẹ́ẹ̀ níṣe ni wọ́n ń sọ fáwọn pé ìjọba ti gbàgbé àwọn, wọn ò ka àwọn sí mọ́, kò sí èyí tó kan ìjọba wa bí àwọn bá kú sínú igbó níbẹ̀. Àlàmú ní nítorí kí wọ́n lè dẹ́rù bà ìjọba ni wọ́n ṣe bẹ́ àwọn èèyàn méjì lórí nínú àwọn. Ọ̀rọ̀ tó sì sọ náà ya àwọn èèyàn lẹ́nu gidigidi o, nítorí gbogbo ìlú kò mọ̀ pé ẹlòmíín tún kú níbẹ̀. Ẹnìkan ṣoṣo tí gbogbo ayé rí tí wọ́n pa náà ni Michael Oyedokun. Àmọ́ obìnrin principal náà sọ pé lọ́jọ́ kejì tí wọ́n ti mú àwọn ni wọ́n ti pa Oyedokun tí wọ́n sì pa Dekin ní sátidé àkọ́kọ́ nínú oṣù Júùnù ìyẹn oṣù kẹfà. Ohun tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹlòmíín tún kú nìyẹn. Ju gbogbo ẹ̀ lọ, obìnrin náà dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu àti ìjọba ẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé náà àti gbogbo àwọn olórógun tí wọ́n gba àwọn sílẹ̀ pé àwọn ni Ọlọ́run lò láti yọ àwọn jáde. Arábìnrin Àlàmú ní lóòótọ́ ni kinní náà ti dá àpá burúkú sí oníkálukú àwọn lọ́kàn, àmọ́ pẹ̀lú àkókò àti irú ọwọ́ ìfẹ́ àti ìrànlọ́wọ́ tí gbogbo ayé nà sí àwọn yìí, kinní náà yóò gbẹ padà, ìbànújẹ́ náà yóò sì kúrò lọ́kàn àwọn. Bí obìnrin náà ti ń sọ̀rọ̀ ní ẹkún gbọ́n, ṣé àròkàn ní fa ẹkún àsun ìdáwà. Ẹni tí ìkookò bá pa ìyá ẹ̀ jẹ ò ní gbàgbé ìjà ẹranko. Bí òun ti sọ̀rọ̀ ní ọ̀gá sọ́jà tó kó wọn wá náà sọ̀rọ̀, òun ló sì fẹnu ara ẹ̀ ròyìn bí wọ́n ti ṣe gba àwọn èèyàn náà sílẹ̀. Ọ̀gágun Major General Chinedu Nnebeife jẹ́rìí sí pé kinní náà le ju bí ọ̀pọ̀ èèyàn ti rò ó tàbí bí wọ́n ti gbọ́ ọ lọ. Ọkùnrin náà sọ báyìí pé níbi aago 10 òwúrọ̀ ni wọ́n pè mí níbi tí a ti ń ṣe àkànṣe ètò kan nínú báràkì wa níbẹ̀, ni wọ́n bá sọ fún mi pé báyìí ti ṣẹlẹ̀ o. Ńlá bá bẹ́ jánà pẹ̀lú àwọn ọmọ ogun tèmi àti gbogbo àwọn ológun tí a tún lè sáré rí ṣàjọ. Ṣùgbọ́n nígbà tí a fi máa débẹ̀, àwọn ẹni bí yẹn ti wọ inú igbó lọ jìnnàjìnnà. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwa náà ti da àwọn ológun wa sínú igbó àti àwọn fìjìláńtì àti àwọn ọdẹ. Ṣùgbọ́n nǹkan dáadáa kan ò ti ibẹ̀ yẹn jáde o. Lọ́jọ́ kejì náà a tún kò sí, ṣùgbọ́n wàhálà wà nítorí igbó náà dí gágá jù. Bó tiẹ̀ jẹ́ pé a ní ẹ̀rọ afòbíẹyẹ tóun náà ń dá wà nínú igbó tó ń wá inú igbó kiri, tí àwọn ẹropléènì àwọn ológun òfurufú náà ń bá wa wá wọn. Síbẹ̀ nǹkan kan ò ṣe o, nítorí agijù gidi tí èèyàn ò lè rí ojú ọ̀run láti àwọn apá ibòmíì níbẹ̀ ni. Nígbà tí wọ́n pòyì bẹ́ẹ̀ tí wọn ò lè bá wa rí wọn káàtì ẹ̀ mọ́bi tí wọ́n wà, nígbà náà ni a kó àwọn ọmọ ogun míì jọ kí àwọn kúkú wá gbéra láti máa wọ inú igbó náà pẹ̀lú ìmúra ìjà. Ni àwọn yẹn náà bá bẹ̀rẹ̀ iṣẹ́. Àsìkò náà ni àwọn afẹ̀míṣòfò yìí yìnbọn pa ọ̀kan nínú àwọn ọ̀gá aṣáájú ogun wa. Wọ́n pa ọ́físà yìí àti àwọn agbófinró pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ míì tí àwọn míì sì farapa gidigidi. Nígbà yẹn ni èmi náà kúkú wá gba iṣẹ́ yẹn kúrò lọ́wọ́ àwọn ọ̀gá tó ń ṣe tẹ́lẹ̀. Mo bẹ̀rẹ̀ sí darí ẹ̀ fúnra mi. Nígbà náà ni a sì kó àwọn ọmọ ogun wá láti ibi gbogbo. Ẹ jẹ́ kí n sọ fún yín o pé a kó àwọn ọmọ ogun wá láti ẹ̀ka àkànṣe àwọn ológun lọ́fíìsì olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò. A kó àwọn ọmọ ogun wá láti ẹ̀ka tó ń jagun àwọn afẹ̀míṣòfò yìí gan. Àwọn àkànṣe ológun tó wà ní olú iléeṣẹ́ ológun pàápàá a kó wọn wá. Bẹ́ẹ̀ àwọn àkànṣe ọmọ ogun tí à ń sọ yìí, sọ́jà wà nínú wọn, àwọn ọmọ ogun òfurufú wà nínú wọn, àwọn ọmọ ogun ojú omi wà nínú wọn, DSS wà nínú wọn, àwọn ọlọ́pàá àti civil defence wà nínú wọn. Gbogbo wọn ló wà ní àkànṣe àwọn ọmọ ogun tí olú iléeṣẹ́ wa ní. Wọ́n wá pẹ̀lú àwọn irinṣẹ́ wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá wà lọ́tọ̀ ní tiwọn, yàtọ̀ sí àwọn tí wọ́n wà ní àkànṣe àwọn ológun yìí. Àwọn ọlọ́pàá náà kó àwọn adìgbòlùjà inú wọn wá. Bẹ́ẹ̀ ni wọ́n kó irinṣẹ́ wá. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ a kó wọn sí. Àwọn ọmọ ogun òfurufú lọ́yọ̀ọ́ àti àwọn DSS wọn, àwọn náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ la kó àwọn àkànṣe ológun kan wá láti Kanji. Àsìkò àwọn tí wọ́n ń jagun afẹ̀míṣòfò ní Kwara náà kún wa. Àwọn tí Kwara yẹn ni wọ́n bá wa dínà mọ́ wọn tí wọn ò jẹ́ kí wọ́n lè kó wọn kọjá lọ sílẹ̀ Haúsá. Bá a ṣe pọ̀ tó nìyẹn o. Ohun tó sì fà á náà ni ìpinnu wa pé àwọn afẹ̀míṣòfò náà wọn ò ní borí wa. Lóòótọ́ a sọ àwọn ọmọ ogun nù o, àti àwọn ọdẹ àti àwọn àmọ̀tẹ́kùn wọ́n bá kinní náà lọ.
àmọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ lọ́hùn nígbà tó di ọjọ́ 10 oṣù keje à ń rí àwọn èèyàn náà gbà jáde. Lára àwọn ohun tí a ṣe ni láti bẹ̀rẹ̀ sí wá àwọn agbódegbà àti àwọn bàbá ìsàlẹ̀ wọn tàbí àwọn ẹlẹgbẹ́ wọn, ìyẹn àwọn ẹlẹgbẹ́ àwọn afẹ̀míṣòfò yìí kiri. A kọjá kúrò nípínlẹ̀ Ọ̀yọ́, adé Adámáwá, Kánò àti àwọn ibòmíì tí àwọn èèyàn àwọn afẹ̀míṣòfò náà wà. Bẹ́ẹ̀ là ń ṣàwọn. Bẹ́ẹ̀ la dínà ibi tí wọ́n ti lè rí àwọn ohun èlò gbogbo gbà. A dínà ẹ̀ mọ́ wọn, pàápàá ní abúlé kan tí wọ́n máa ń lò gan tó ń jẹ́ abúlé Àṣàmú. Àwọn ohun tó kó wàhálà bá wọn tí wọ́n fi àwọn èèyàn náà sílẹ̀ nìyẹn. Àwọn èèyàn náà la sì kó wá yìí ká fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni olórí àwọn ológun Chinedu Ìníbe Ifẹ̀ wí níwájú Mákindé tó sì fa àwọn èèyàn náà lé gómìnà ọ̀hún lọ́wọ́. Ohun tó ṣe ń ya àwọn èèyàn lẹ́nu rèé o nígbà tí wọ́n wá ń gbọ́ ọ̀rọ̀ tó ń tẹnu gómìnà Mákindé fúnra ẹ̀ jáde, ìyẹn lẹ́yìn gbogbo àlàyé tí ọ̀gá ológun náà ṣe fún un. Gómìnà náà ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àwọn ohun tí òun fẹ́ ni kí wọ́n wá wádìí ọ̀rọ̀ yìí dáadáa, àti pé àwọn àjọ orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ń pè ní United Nations UN, ó ní àwọn ni òun fẹ́ kí wọ́n wá wádìí ọ̀rọ̀ yìí wò. Gbogbo ohun tó sápamọ́ níbẹ̀ ni yóò jáde tó bá jẹ́ pé àwọn ni wọ́n wádìí ẹ̀. Àwọn ọmọ Nàìjíríà gbogbo yóò sì mọ bí ọ̀rọ̀ náà ti jẹ́. Mákindé ní àwọn ọmọ Nàìjíríà gbogbo gbọ́dọ̀ mọ ohun tó ṣẹlẹ̀ gan-an. Ìjọba àpapọ̀ ló sì gbọ́dọ̀ ṣe àlàyé torí ojúṣe ìjọba àpapọ̀ ni láti sọ bí ọ̀rọ̀ yìí ti jẹ́. Àmọ́ pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ti rí, ohun tí òun ń béèrè fún ni àwọn ìgbìmọ̀ oníwádìí àdáni, ìyẹn àwọn tí wọn ò jẹ́ tìjọba Nàìjíríà, àwọn tí wọn yóò wá láti ta. Mákindé sì fẹ́ kó jẹ́ láti ọ̀dọ̀ àwọn ajìjàgbara tàbí láti ọ̀dọ̀ àwọn àjọ orílẹ̀-èdè parapọ̀, ìyẹn United Nations yìí ni wọn yóò ti wá. Ọkùnrin náà ní kò sí ìbẹ̀rù kankan níbẹ̀ o. Òun ti gbà, ìjọba òun sì ti ṣetán láti ṣe gbogbo ìtọ́jú tó bá yẹ fún àwọn tí wọ́n jí gbé yìí, kí àwọn sì tọ́jú wọn, kí àwọn sì tún dá wọn padà sí ipò dáadáa. Àmọ́ ó yẹ kí àwọn èèyàn àgbáyé mọ ohun tó ṣẹlẹ̀ gan. Gbogbo àlàyé yìí kò sì tọ́ka sí ohun méjì ju pé Mákindé kò ní gbàgbọ́ nínú ìjọba àpapọ̀ lọ. Bóyá ló sì gba gbogbo àlàyé tí àwọn ológun ń ṣe gbọ́, torí ó ń béèrè pé àfi kí wọ́n wádìí láti mọ àwọn tó dá kinní náà sílẹ̀ gan, àwọn tó bẹ̀rẹ̀ àti bó ti ṣe jẹ́ àtàwọn tó ń rán wọn níṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni Mákindé ń sọ. Ohun tó sì jọ pé ó bí àwọn èèyàn Tinubu nínú rèé, tí Báyọ̀ Ọ̀nànúgà sì ṣáájú wọn pé ọ̀rọ̀ tí Mákindé ń sọ yìí jẹ́ ìyàlẹ́nu fún àwọn àti àwọn onílàákàyè gbogbo. Torí ohun tó fi hàn náà ni pé òun kò ní gbàgbọ́ nínú ètò àti ìjọba orílẹ̀-èdè yìí, àfi káwọn aráàta wá bá àwọn dá sí i. Ọ̀nànúgà ní ohun tí Mákindé wí kò yé àwọn, pé ṣé ẹ̀dá kan yóò wà láyé yìí yóò sì kó àwọn ọmọdé àti àwọn tíṣà lọ sínú igbó fún odidi ọjọ́ 64 pẹ̀lú ìyà oríṣiríṣi tó jẹ wọ́n bẹ́ẹ̀, àti iye owó tí ìjọba àpapọ̀ ná pẹ̀lú iye ẹ̀mí tó sọnù nítorí ọ̀rọ̀ òṣèlú, pé ṣé ìyẹn ṣeé ṣe ṣá? Ọ̀nànúgà ní ọ̀rọ̀ òṣèlú ni Mákindé ń sọ, torí bí a bá ti yọwọ́ ọ̀rọ̀ òṣèlú kúò, olórí pípé ni gómìnà náà tí kò ní fi irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn ṣeré. Ó sì dájú pé òun pàápàá ò ní gbàgbọ́ nínú ohun tó ń sọ jáde lẹ́nu, òṣèlú lásán ló ń ṣe. Mákindé ò gbà ṣá o, ó ní àfi kí òun rí àwọn UN, àwọn United Nations àti àwọn ajìjàgbara àgbáyé kí wọ́n wá wádìí ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà gan. Ohun tí èèyàn ò tí ì wá mọ̀ ní ìgbà tí àwọn United Nations yóò ráyè ìwádìí ti Mákindé yìí, tàbí bóyá wọn ò tiẹ̀ ní wá rárá. Àmọ́ èyí tó ti hàn gbangba báyìí ni pé ọ̀rọ̀ náà yóò dá ìjà gidi sílẹ̀ láàrin òun Mákindé àti àwọn ọmọ Tinubu gbogbo àti àwọn èèyàn tó fẹ́ràn Tinubu pàápàá. Torí má fọkọ mi sọ̀nà, ọjọ́ kan là á kọ́ o. Ọláìwọlá Alága ló ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n tú sílẹ̀ nígbèkùn tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.